gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tó láǹfààní láti máa wò mí lẹ́ẹ̀kan sí ojú tó fi ń wò mí kò ní dun tó o mọ̀ náwó sí bó ṣe ń wò mí yẹn tó jẹ́ bí ẹ̀dùn ọkàn fún ọ lórúkọ Jésù Kristi Ọlọ́run máa ṣe ní easy fún ọ mo dẹ̀ gbàdúrà lórúkọ Jésù Kristi o ò ní sọkún àìmọye ẹlòmíràn ẹkún ló máa ń sùn tó máa ń sun jí kò béèrè lọ́wọ́ àwa tá a máa ń rí oríṣiríṣi ìrírí lórúkọ Jésù Kristi ọmọ Ọlọ́run o ò ní sọkún mọ́ kò dẹ̀ ní yípadà Jésù Olúwa wa àmín. ẹlẹ́sẹ̀ síkú ẹkú rìn ẹ̀káàbọ̀ náà àwọn èèyàn ti máa wò pé ẹ̀yin náà la tún fẹ́ bá fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ bẹ́ẹ̀ kúkú ni tí n bá ní kí n béèrè pẹ̀lú àwọn ìbéèrè tí mo ní ọ̀pọ̀lọpọ̀ ló tẹ̀ tí máa ní ìbéèrè lọ́kàn tí wọ́n ti fẹ́ máa béèrè pé àwọn dádì yìí àti ẹ̀fẹ́ bá wọn sọ̀rọ̀ lọ́jọ́ kan ṣùgbọ́n kí n tiẹ̀ béèrè lóní ṣebele ti tèmi báyìí sí pé iṣẹ́ ìránṣẹ́ mọ̀ pé oníbọ́lọ́run ṣe pè yín tí Ọlọ́run sì gbéṣẹ́ náà lé yín lọ́wọ́ báwo ni ìrìn àjò yẹn ṣe rí láti ilẹ̀ tó lè wá fi di pípé Olúwa pè yín sínú iṣẹ́ ìránṣẹ́ yìí. ẹ ṣé mo jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Èkìtì ọ̀pọ̀lọpọ̀ àkọ́kọ́ máa wò pé kí náà ń pè ní àkàndá torí ọ̀pọ̀lọpọ̀ máa ń pè mí pé bàbá kí lóhun tó ń jákàndá Jésù gangan mo mọ̀ ń jẹ́ kó yé wọn wípé ẹni tí a kàn dá láti kékeré ó jẹ́ ẹni tó ṣẹ̀ dé pé òun dàgbà òun gba iṣẹ́ Olúwa àkàndá Jésù gbogbo ẹni tó bá mọ̀ tó ń pè ní àkàndá mọ̀ pé ó nídìí wípé àkàndá ènìyàn ní ẹni yìí láti kékeré náà ti sọ àsọtẹ́lẹ̀ yẹn fún mi wípé you are going to be a man of God in the future but kò yé àwọn ènìyàn Olúwa rán ìránṣẹ́ kan wá sí ilé wa nígbà yẹn ó wá béèrè ó ní ta ni dádì mi fẹ́ ìyàwó mẹ́ta ó ní ta ni ẹni tó ṣe ìkejì bí nílé yìí tó jẹ́ ọmọ last wife náà wá mú mi jáde nígbà yẹn bàbá yẹn ò mọ̀ rí ó sọ ọ̀rọ̀ kan fún mi tó jẹ́ pé mi ò lè máa sọ ní orí atẹ́gùn so bí ìrìn àjò yẹn ṣe bẹ̀rẹ̀ a lọ sílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ primary school secondary school yẹn because ohun tó wù mí ṣe láti bẹ̀rẹ̀ mo jẹ́ ni tó le ohun tó wù mí ṣe láti bẹ̀rẹ̀ ni iṣẹ́ ológun iṣẹ́ army so mo dẹ̀ jẹ́ ni tó máa ń jà nílùú wa mo wá gba fọ́ọ̀mù army ní Èkìtì state ńgbà yẹn mo ń sọ kó o lè kọ́gbọ́n nínú ọ̀rọ̀ yìí wọ́n wá disqualify mi ní Èkìtì mo bá sá wá sí Èkó Ìfàkọ̀ Ìjàyè local government téèyàn bá gba fọ́ọ̀mù sójà ó níbi tí bàbá máa feel ó níbi tí ìyá máa feel ó níbi tí guarantor máa feel èmi ni mo ṣe ìyá ara mi èmi ni mo ṣe bàbá ara mi èmi ni mo ṣe guarantee ìdí tí mo dẹ̀ fi ń lọ sí sójà ni pé àwọn ènìyàn ṣẹ̀ mí nílùú wa tí mo fẹ́ dì pẹ̀lú tí n bá dé mo wá lọ ṣọ́ọ̀ṣì kan gbà yẹn ṣọ́ọ̀ṣì yẹn náà ti kọ́kọ́ sọ fún mi bàbá iṣẹ́ tẹ́ ẹ fẹ́ lọ ṣe kì í ṣe iṣẹ́ tí Olúwa yàn fún yín láti ṣe èmi sọ wípé mo fẹ́ da Nigerian Army wípé àwọn ènìyàn kan ṣẹ̀ mí ó pọ̀ bí mo ṣe gbéra nìyẹn nígbà tí mo dán wọ́n ti clear everything wọ́n ti ṣe screening ní Ìkẹjà cantonment nígbà tí mo dé Zaria a fẹ́ document tá a máa kó lọ èmi gbàgbé sílé ó mọ̀ bẹ́ẹ̀ yẹn ṣe ń gbàgbé document tó jẹ́ pé òun ló jẹ́ pé òun tán máa verify kó tó wọnú mọ́tò mo wá ti tèmi tì fáìlì ẹni tẹ́mi pẹ̀lú ẹ̀ ń gbé nílé ni mo gbé mo wá sá padà wá sí Ìfàkọ̀ Ìjàyè ńgbà yẹn mo wá gbé fáìlì mi by the time tí màá fi dé Ìkẹjà cantonment mọ́tò ti lọ mo wá lọ sí Òyìngbò mo lọ wọ mọ́tò ó di direct àwa tá a bá ti la nǹkan wọ̀nyẹn kọjá àwọn ọmọ ibi tán kọ́kọ́ máa ń káàpù wọn sí ní Zaria kan tó máa kó wọn lọ sí inú depot gangan nígbà tí mo dé inú depot mo wá pàdé àwọn sójà tán falà yẹn lẹ́nu ọ̀nà wọ́n ní you are from where mo ní I'm from Lagos so mo ṣàṣàlàyé fún wọn wọ́n ní you are liar Ọlọ́run kó sí wọn nínú láti jẹ́ kán fi ìyà jẹ mí nígbà yẹn wọ́n fi mí sí guard room mo ní tó bá ti lè release mi bí God I'm ready to obey you pé lọ serious òru ọjọ́ yẹn nígbà tán bẹ́ tí mo release ara mi lọ serious ọjọ́ yẹn ni mo bá kúrò ní Zaria dé Èkó so iṣẹ́ Olúwa tí mo ní mi ò ṣẹ̀ fẹ́ ṣe mo ṣẹ̀ wá bẹ̀rẹ̀ ní pẹrẹu kọ́lọ́run tún fún wa ní oore ọ̀fẹ́ mo lọ ṣe degree gbogbo ènìyàn tí ń gbọ́ mi
ìrìn àjò tó máa rìn tó o fi bá láàánú rẹ pàdé ó bẹ̀rẹ̀ sí ní máa rìn látòní lọ. Lẹ́yìn rẹ̀ mo bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ rẹ ní ìlú Àkúrẹ́. Mo ṣe mi ò tí ènìyàn báyìí ti débi tó ń lọ á dàbí pé aláìmọ̀ ṣe ni. Ẹ béèrè pé báwo ni mo ṣe gba iṣẹ́ ìránṣẹ́ ní ṣókí ohun tí mo ní sọ nìyẹn. Iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ó sì ń tibẹ̀ jáde lágbára Ọlọ́run gbọ́ tó ń ṣẹlẹ̀ lọ́tún tó ń ṣẹlẹ̀ lọ́sì. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe sọ ẹni láti ìlú Èkìtì lẹ ti wá kó tó di pé ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́. Ṣùgbọ́n tẹ́ ẹ bá máa sọ gbogbo ẹ ní orúkọ mi ni Prophet Akanda Jesu láti ìlú Iléṣà. Èkìtì Iléṣà báwo ló ṣe rìn? Ibi tí Ọlọ́run bá ti pè ní pé ibi tẹ́nìyàn tẹ̀dó sí ìlú Àkúrẹ́ ni mo wà. Mo lọ ọdún méje aṣọ mi ò yí padà. Gbà mí tí ilé tí mo tẹ̀ ń gbé wọn á mọ̀ fi mí ṣe yẹ̀yẹ́ wá wo pásítọ̀ ó tuntun gbé dùrù ẹ̀kọ́ pa. Mo ṣe títí kí Olúwa tó ṣe sọ fún mi pé kí n máa lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun. Ibo ni mo máa lọ sí nípínlẹ̀ Ọ̀ṣun? Ó ní ìlú Iléṣà. Mo ṣàgídí. Mo ní mo rí bí àwọn pásítọ̀ Iléṣà ṣe rí. Lọ àwọn tó wà òkè wà nú wọn. Mo lébi ń pa wọn, mo ní èmi á tún lọ sí ìlú Iléṣà. Mo ní over my dead body. Mo gbéra mo tún lọ ń wálé sí Ìbàdàn, mo lọ ń wálé. Ìwọ tó ń wò mí in particular wa ìránṣẹ́ Ọlọ́run tí ò bá tí débi tí Ọlọ́run pa láṣẹ fún ọ ó mọ ṣerú àwọn ẹgbẹ́ rẹ ni.